Ọjọ́ kẹwàá oṣù keje ọdún 1960 ni a bí Olóyè Adedeji Hubert Ogunde sí inú ìdílé alàgbà Jeremiah Dẹ̀yìnbọ̀ àti ìyàwó rẹ̀ ìyá àgbà Eunice Ọwátúnsàn Ogunde ní ìlú Ọ̀sọ̀sà nítòsí Ìjẹ̀bú Òde. Nígbà tó wà ní kékeré láti ọdún 1924 sí ọdún 1928, ó máa ń lu ìlù, ó sì máa ń jó lẹ́yìn eégún alárìjó, eégún daramójó, àtètè àti ẹkùn oko. Ó lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ St. John School, Ọ̀sọ̀sà láàrin ọdún 1925 sí ọdún 1928. Lẹ́yìn eléyìí, ó lọ sí ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì ti St. Peter's Fàájì ní ìlú Èkó láàrin ọdún 1928 sí ọdún 1930. Lẹ́yìn èyí ni ó tẹ̀síwájú lọ sí Wàsímì African School ní Ìjẹ̀bú Òde láàrin ọdún 1931 sí ọdún 1932. Ó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ àti atẹ̀dùrù láàrin ọdún 1933 sí ọdún 1940. Ó darapọ̀ mọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá nínú oṣù kẹta ọdún 1941. Ó sì wọlé sílé ẹ̀kọ́ ìkọ́ṣẹ́ agbófinró eléyìí tó wà ní Enugu nínú oṣù kẹsàn-án kí wọ́n tó gbé lọ sí Ìbàdàn gẹ́gẹ́ bí kọ́bùrù nínú oṣù kẹwàá, ìyẹn ní ọdún 1941 yìí. Ní ọdún 1943 ni wọ́n gbé lọ sí ọ̀wọ́ kẹta iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Èbúté Mẹ́ta, ìyẹn ní ìlú Èkó. Ní ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 1944 ni ó ṣe bí oníjó lóríire àkọ́kọ́ tí ó pè ní The Garden of Eden and the Throne of God nínú gbọ̀ngàn Memory ní ìlú Èkó. Ní oṣù kẹta ọdún 1945 yìí ni ó kọ̀wé fi iṣẹ́ ọlọ́pàá sílẹ̀ tí ó sì dá ẹgbẹ́ tí ó pè ní African Music Research Party tí ó jẹ́ ìpilẹ̀ṣẹ̀ ẹgbẹ́ òṣèré sílẹ̀. Ní oṣù kẹta ọdún 1946 ni ó sọ eré ṣíṣe di iṣẹ́ pẹ̀lú àgbékalẹ̀ eré tí ó pè ní Tigers Empire lábẹ́ àsíá orúkọ African Music Research Party. Iléeṣẹ́ ọlọ́pàá fẹ́rí ọmọ mọ́ ọ létí látàrí eré Tigers Empire tí ó ṣe, èyí tí ó gbé e káàkiri ẹkùn ìwọ̀ oòrùn fún ìgbà àkọ́kọ́. Ní oṣù kẹwàá ọdún 1946 yìí náà ni wọ́n fòfin dè é ní Jos fún ṣíṣe eré tí ó pe àkórí rẹ̀ ní Strike and Hunger, tí wọ́n sì ta á lójì náírà. Ó sì gbé eré rẹ̀ lọ sí ilẹ̀ Dahomey tí ó ti di ilẹ̀ olómìnira Benin lásìkò yìí. Ọdún 1947 ni ó lọ sí orílẹ̀-èdè Britain pẹ̀lú amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Clementine Ogunbule, tí ó padà di abilékọ Adéṣẹwà Ògúndé tí gbogbo ènìyàn mọ̀ sí Màmá Èkó. Nígbà tí ó padà dé láti orílẹ̀-èdè Britain ní oṣù kẹwàá ọdún 1947 yìí ni ó pọ orúkọ ẹgbẹ́ rẹ̀ dà sí Ògúndé Theatre Party. Ó gbé eré rẹ̀ tí ó pè ní King Solomon lọ sí Gold Coast ní Ghana ní ọdún 1948, ṣùgbọ́n kò jẹ́ ìtẹ́wọ́gbà àwọn ará Ghana. Èyí ló jẹ́ kí ó wá ṣe àkànṣe tí ó pè ní Swing the Jazz, tí ó sì tẹ́ àwọn ará Ghana lọ́rùn. Ó tún wá nà yẹ́sà dé Ivory Coast lọ́dún 1949. Wọ́n fi òfin de ẹgbẹ́ òṣèré rẹ̀ ní Kano lọ́dún 1950 nítorí eré rẹ̀ tí ó pè ní Bread and Bullet. Wọ́n sì mú un pé ó ń ṣeré tako ìjọba. Náírà 12 ni owó tí ó san láti fi bọ́ nínú ẹ̀sùn náà nítorí pé ó lẹ ìwé àlẹ̀mọ́gìrì nípa eré rẹ̀ láì gba àṣẹ. Ọdún 1950 yìí náà ni ó tún pa orúkọ rẹ̀ dà kúrò ní Ògúndé Theatre Party tí ó sì sọ di Ògúndé Concert Party.
Ó ṣe eré oníṣe tí ó pè ní My Darling Fatima láti ṣe àmì ayẹyẹ ọdún méje tí ó dá ẹgbẹ́ rẹ̀ sílẹ̀ lọ́dún 1951. Ní ọdún 1960 ni ó ṣe eré tí ó pè ní Song of Unity, èyí tí ìjọba Nàìjíríà fọwọ́ sí láti ṣe àmì ayẹyẹ òmìnira, tí ó sì tún pa orúkọ ẹgbẹ́ rẹ̀ dà sí Ogunde Theatre. Ní oṣù kẹta ọdún 1964 ní ìjọba ẹkùn ìwọ̀ oòrùn Nàìjíríà fòfin dè é láti má ṣe ṣe eré ní gbogbo ẹkùn ìwọ̀ oòrùn nítorí àgbékalẹ̀ eré tí ó pè ní Yorùbá Ronú. Lẹ́yìn tí ìjọba fòfin dè yìí, ó sì gbé eré tó pè ní Òtítọ́ Korò jáde gẹ́gẹ́ bí èsì rẹ̀ fún bí ìjọba ṣe fòfin dè é. Ní oṣù kẹjọ ọdún 1966 ní gómìnà ológun titun fún ẹkùn ìwọ̀ oòrùn lẹ́tùkọ̀lẹ̀ F.A. Fájuyì pàṣẹ ìfòfindè ọdún 1964 rẹ̀ tó sì fún Ògúndé ní òmìnira láti máa bá iṣẹ́ rẹ̀ lọ. Ìjọba Nàìjíríà rán an láti kópa nínú ètò Expo 67 ní orílẹ̀-èdè Canada. Bákan náà ni ó ṣeré ní gbọ̀ngàn gbajúgbajà tí a mọ̀ sí Apollo Theatre ní Harlem ní New York. Nínú oṣù kẹsàn-án ọdún 1970 ní ọ̀kan nínú lára àwọn ìyàwó rẹ̀, Adéṣẹwà Ògúndé, papòdà. Ó ṣe ìdásílẹ̀ ẹgbẹ́ àkójọpọ̀ òṣèré Nàìjíríà tí ó pè ní Union of Dramatists and Playwrights lọ́dún 1971. Ó ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ ìdíje àti ètò pàtàkì bíi International Legon Expo ní Great Britain, Festival of Art and Culture Festac àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ṣe láàrin ọdún 1966 sí ọdún 1990 tí ó papòdà ni a ti rí ìjà òmìnira, Àjàní Ògún, Ayé, Jáyésimi, Àròpíntènìyàn àti Àyànmọ́. Onírúurú àmì ẹ̀yẹ náà ló gbà nílẹ̀ yìí àti lókè òkun. Lára wọn ni a ti rí àmì ẹ̀yẹ Doctor of Letters láti ilé ẹ̀kọ́ University of Ife, ìyẹn University of Ife ní ìgbà náà tó ti di Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University lásìkò yìí. Bákan náà ni ó tún gba àmì ẹ̀yẹ Doctor of Letters ní ilé ẹ̀kọ́ ti ìpínlẹ̀ Èkó, ìyẹn University of Lagos. Ó ṣe àgbékalẹ̀ eré oníṣe ayé láti ṣàmì ayẹyẹ ọdún kejìdínlọ́gbọ̀n ìdásílẹ̀ ẹgbẹ́ rẹ̀. Ó papòdà lórílẹ̀‐èdè England ní ọjọ́ 4 oṣù kẹrin ọdún 1990. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìyàwó, àwọn ọmọ rere tí wọ́n sì pọ̀ náà kẹ́yìn àgbà òṣèré yìí. Nínú àkọsílẹ̀ ọ̀jọ̀gbọ́n Ẹ̀bùn Clark tí wọ́n pè ní Hubert Ogunde, The Making of Nigerian Theatre, tí wọ́n gbé jáde lọ́dún 1979, ni a ti mú púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí a kó jọ nínú ìtàn ìgbésí ayé Hubert Ogunde tí ẹ̀ ń gbọ́ yìí. Ilẹ̀ pàdòdò kò dẹlẹ̀ fún akọni àgbáyé lápá rere, àtàtà òṣèré tí ò ṣeé gbàgbé láéláé tó rèwàlẹ̀ àṣà.